káyé gbọ́ ní ìròyìn. ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ìròyìn káyé gbọ́, ẹ jẹ́ a jọ gbọ́ ìròyìn. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. ìròyìn káyé gbọ́ ni mo mú wá sétí gbọ̀yìn láti kànnì Jígí Alára. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwọ́. Ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Aṣọ́gbà kan ti gún ọkùnrin kan pa ní ilé ìjọsìn ní ìpínlẹ̀ Anambra. Èéfín ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ ti gbẹ̀mí ènìyàn 7 nínú yàrá ìkọrin ní ìpínlẹ̀ Bayelsa. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó jí obìnrin ìpínlẹ̀ Ògùn kan gbé lọ. Wọ́n ti sọ olùkọ́ kan sí ẹ̀wọ̀n ọdún 15 fẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ kékeré ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ọlọ́pàá ti mú ọ̀dọ́mọkùnrin ọmọ ọdún 19 fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó dolóògbé ní ìpínlẹ̀ Delta. Kí n tó tẹ̀síwájú nínú ìròyìn yìí, ẹ jẹ́ kí a dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Àtótó aréde pàkó yí bàbá mọ̀gánà, àǹfààní ńlá ló wọlé tọ̀ wá wáyé o. Àǹfààní láti darapọ̀ mọ́ iléeṣẹ́ amóhùnmáwòrán àti rédíò orí ẹ̀rọ ayélujára kan nílẹ̀ yìí. Prison 24 TV Jígí Alára rédíò tó kalẹ̀ ká sílùú Ìbàdàn. Iléeṣẹ́ tẹlifíṣàn tí wọ́n mọ̀ mọ́ àwọn ètò àtàtà lóríṣiríṣi ni. Àǹfààní ńlá rèé o fún gbogbo ẹni tó ní ẹ̀bùn àti ọgbọ́n àtinúdá láti wá fi ẹ̀bùn tiyín náà hàn. Kẹ́yìn náà lè di ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́. Akọ́ṣẹ́mọṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ lédè Yorùbá pọ́nbélé àti Gẹ̀ẹ́sì ni wọ́n ní. Tàbí akọ̀ròyìn àti akàròyìn eré ìdárayá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lédè Yorùbá àtèdè Gẹ̀ẹ́sì. Ayàwòrán cameraman. Aṣàwòrán pọ̀ editor. Onímọ̀ nípa ìwádìí ìtàn documentary researcher. Onímọ̀ nípa ìpolongo ọjà lójú òpó ayélujára. E-marketer àti akọ̀wé secretary. Àǹfààní tún wà fún ẹni tí ò tí ì máa gbóhùnsáfẹ́fẹ́, ya àwòrán, so àwòrán pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó gbàgbọ́ wípé o lè kọ́ṣẹ́mọṣẹ́ lórí ẹ̀. Àwọn nọ́mbàs wọ̀nyí ni kẹ́ ẹ pè fẹ́kúnrẹ́rẹ́ àlàyé o 0705 058 0241 àti 09039893895. tàbí kẹ́ WhatsApp nìkan sórí +1347 285 7401. Lórí Facebook, Instagram àti Twitter ẹ kàn sí @prism24tv. Wá lo ẹ̀bùn tiẹ̀ náà níbi táyé ó ti gbà ọ́ ní Prism 24 TV Jígí Alára rédíò. A máa retí yín o. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń gbọ́. Prison 24 TV Jígí Alára rédíò ní gbogbo àwọn tó dá mọ̀ ń sọ. Tẹlifíṣàn kan àrà ọ̀tọ̀ tí aráyé fẹ́. Prison 24 TV láyé sọ. Ó ti akájọ tẹ̀ síbi táyé ti tẹ̀ sí ó yá. Prison 24 TV láyé sọ. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Aṣọ́gbà kan ti gún ọkùnrin kan pa ní ilé ìjọsìn ní ìpínlẹ̀ Anambra. Aṣọ́gbà kan tí wọ́n pè ní David Isaac tó wà ní ilé ìjọsìn St. Alphonsus Catholic Church Mpo Unu ní ìjọba ìbílẹ̀ Idemili North ní ìpínlẹ̀ Anambra ni wọ́n ti fi ẹ̀sùn kàn pé ó gún ọkùnrin kan tí wọn kò tí ì mọ̀ pa tí ó jẹ́ ọmọ ìjọ náà. Ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nínú ọgbà ilé ìjọsìn ọ̀hún ní aago 7 alẹ́ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ẹnìkan nínú ilé ìjọsìn náà tí kò dárúkọ ara rẹ̀ ní aṣọ́gbà náà ló wá láti ọ̀dọ̀ ọ̀kan lára ilé iṣẹ́ tó ń pèsè aṣọ́gbà ló mú ọ̀bẹ dágà fi gé ọrùn ẹni tí ó lùgbàdì ìṣẹ̀lẹ̀ náà tí ó sì ti pàdánù ẹ̀mí rẹ̀ kí wọ́n tó gbé dé ilé ìwòsàn tó súnmọ́ wọn. Aṣọ́gbà náà ló ní òun rí ọ̀dọ́mọkùnrin ọ̀hún pẹ̀lú ọmọbìnrin kan nínú ilé ìjọsìn tí wọ́n ní àjọṣepọ̀ ní ọjọ́ burúkú yìí tí ó sì bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ wá lẹ́nu wò kí ó tó di gbọ́nmi-sí-omi ètò láàrin àwọn méjèèjì. Nígbà tí àwọn akọ̀ròyìn lọ sí àgọ́ ọlọ́pàá Ògèrè tí wọ́n ti mú afurasí náà lọ, Frank Amobi fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Èéfín ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ ti gbẹ̀mí ènìyàn 7 nínú yàrá ìkọrin ní ìpínlẹ̀ Bayelsa. Àwọn ènìyàn 7 tí ọ̀pọ̀ wọn jẹ́ akẹ́kọ̀ọ́ láti fásitì Niger Delta University Yanagua ni wọ́n ti rí òkú wọn nínú yàrá ìkọrin kan ní àárọ̀ ọjọ́ Ìṣẹ́gun Tuesday lẹ́yìn tí wọ́n ti fa èéfín kan tí wọ́n fura pé ó jẹ́ ti ẹ̀rọ amúnáwá jẹnẹrétọ̀ sí mú nínú yàrá ìkọrin tó wà ní òpópónà Transformer ní agbègbè Amarata ní Yanagua tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Bayelsa, tí wọ́n darí láti ọwọ́ ọ̀kan nínú àwọn olóògbé náà tí wọ́n pè ní Apos Barakobo. Olóògbé náà ni wọ́n ní ó ṣiṣẹ́ nínú yàrá yìí ní ọjọ́ Ajé Monday tí ó sì gbàgbé sùn lọ láì pa ẹ̀rọ amúnáwá tí ó fa ìṣẹ̀lẹ̀ búburú ọ̀hún. Ìròyìn tó jáde ní òkú 6 ni wọ́n rí ní àárọ̀
tí ẹnì keje sì wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn tí òun náà tó padà pàdánù ẹ̀mí rẹ̀. Àwọn òṣìṣẹ́ elétò ààbò ti gba agbègbè náà kan tí wọ́n sì ti gbé àwọn òkú náà lọ sí ilé ìgbókùsí. Àwọn ọlọ́pàá ti ń wá àwọn tó jí obìnrin ìpínlẹ̀ Ògùn kan gbé lọ. Àwọn agbébọn kan ni wọ́n ní wọ́n jí obìnrin kan ní Mọ́tà Búsàrí ní agbègbè Ìbẹ́pà ní ìjọba ìbílẹ̀ Ṣàgámù ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ náà ti wá ní àwọn tí ń dọdẹ àwọn afurasí tó lọ́wọ́ nínú ìjínigbé ọ̀hún. Ìròyìn tó jáde ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ní Búsàrí àti àwọn ọmọ rẹ̀ ni wọ́n ń darí bọ̀ láti ilé ìtajà wọn nínú ọkọ̀ rẹ̀ kí àwọn agbébọn yìí tó ya bò wọ́n. Àwọn agbésùmọ̀mí yìí ló ti farasin kólé obìnrin yìí ní ẹnu géètì rẹ̀ tí wọ́n sì wá àwọn ọmọ bọ́ sílẹ̀ nínú ọkọ̀ tí wọ́n gbé obìnrin ọ̀hún lọ. Nígbà tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá Ọmọlọ́lọ́dún Tọ́lá ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday, ó ní ìwádìí ti ń lọ lọ́wọ́ tí àwọn sì ti ń gbìyànjú láti lè dóòlà ẹ̀mí obìnrin náà tí wọ́n jí gbé lọ. Wọ́n ti sọ olùkọ́ kan sí ẹ̀wọ̀n ọdún 15 fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọ kékeré ní ìpínlẹ̀ Èkìtì. Ilé-ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Èkìtì ti sọ ọkùnrin kan ẹni ọdún 55 Olúwàgbèmí Àlàbí sí ẹ̀wọ̀n ọdún 15 fún ẹ̀sùn ìfipábálò pẹ̀lú ọmọ ọdún 8. Àlàbí ni wọ́n ní ó jẹ́ olùkọ́ àti alábàágbé pẹ̀lú àwọn òbí ọmọ náà tí ọmọ náà sì ní ó máa ń fi ọwọ́ kan oúnjẹ ọmọ àyà òun nígbàkúgbà tí ó bá wá kọ́ òun ní ilé, tí ọmọ náà sì ní ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú òun nígbà tí ìyá òun lọ sí ìrìn àjò sí ìlú Èkó tí ó sì fi òun àti ẹ̀gbọ́n òun sí ilé tí òun sì sá lọ bá àwọn ará ilé pẹ̀lú omijé lójú, ṣùgbọ́n wọ́n rò pé òun ń ṣàárò ìyá òun ni. Gbogbo ẹjọ́ tí ọmọbìnrin yìí rò ló mú dá ilé ẹjọ́ lójú pé olùjẹ́jọ́ jẹ̀bi ẹ̀sùn náà tí adájọ́ sì ní kí ó lọ lo ọdún 15 ní ọgbà ẹ̀wọ̀n láì sí àǹfààní láti san owó ìtanràn kankan. Àwọn ọlọ́pàá ti mú ọ̀dọ́mọkùnrin ọmọ ọdún 19 fún ẹ̀sùn pé ó fipá ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tó dolóògbé ní ìpínlẹ̀ Delta. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti EPA ní ìjọba ìbílẹ̀ Ovi ní ìpínlẹ̀ Delta ti mú ọ̀dọ́mọkùnrin kan ẹni ọdún 19 Miracle Ezebue fún ẹ̀sùn pé ó ń ṣe kò tọ́ pẹ̀lú àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ní agbègbè Sagolo ní ìjọba ìbílẹ̀ Ovi. Àwọn ọmọ tó ṣe kò tọ́ pẹ̀lú ló jẹ́ ọkùnrin kan àti obìnrin kan tí ọjọ́ orí wọn jẹ́ ọdún 7 àti ọdún 4 kí ọwọ́ pálábá rẹ̀ tó ségi. Àwọn ọmọ yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àbúrò bàbá àwọn máa ń ṣe kò tọ́ yìí pẹ̀lú àwọn kí àwọn alábàágbé wọn tó fà á lé àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn lọ́wọ́ tí Comrade Israel Joe sì fi tó àwọn ọlọ́pàá létí. Afurasí náà ló ti wà ní àgọ́dọ̀ àwọn ọlọ́pàá báyìí fún ìwádìí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káyé gbọ́ fún ti tòní. Orúkọ mi lẹ́ẹ̀kan sí Ògúnyẹolúwa Fúnmiláyọ̀ Adéṣẹwọ́ láti ìkànnì GP Alára. Káfíńrì pàdé. Káyé gbọ́ ni